ẹ̀dọ̀kí ìròyìn lórí Bembeyeke TV ó tún gbẹnu tán o. Obìnrin yìí jàrẹ̀ sí o nílé ìfowópamọ́ kan tó ń jẹ́ Access. Ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ lélẹ́yìí lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí. Ó fẹ́ gbowó owó ara rẹ̀ tó làágùn ṣiṣẹ́ ń ṣe lójú rí òrí mọ̀ bò kò mọ́ síbẹ̀ nìkan. Kódà bó o fẹ́ rìpò lórílẹ̀‐èdè Nàìjíríà ogun ló dà. Àwọn míì ni wọ́n tún ń sọ wípé ń tójú àwọn rí báyìí o kò tiẹ̀ tún wá sówó mọ́ nígboro lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìjọba ò sì ṣètò gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe sílẹ̀. Èyí ló mú kí ìkànnì Bembeyeke kó tún ṣàkójọpọ̀ èyí láti tún fi hàn dé kẹ́ ẹ lè rí bó ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà nítorí lásìkò táwa yìí ń ṣe lọ́kàn àwọn aráàlú ò balẹ̀ mọ́. Ẹ wo bóun fún rẹ̀ ṣe faraya. ẹ close àkáǹtì mi ní ìlọmọ ẹ close àkáǹtì mi ní ìlọmọ ẹ dọ́wọ́ mi padà ní ìlọmọ ọmọ mi lọ sí sùn lánàá wọn lọ